ní pápá àdínà lẹ́sàmì ànádọ́rù. Bàbá káàbọ̀ kábíyèsí ọ̀jẹ̀. Egungun Lebe láti ìlú Ọ̀yọ́ nìyẹn àti Egungun Owolewa láti ìlú Ọ̀yọ́ bákan náà kábíyèsí ọ̀jẹ̀. Ìdílé mi jẹ́ ẹja abẹ́lẹ́wẹ̀. Ìdílé mi jẹ́ ẹja àbáyé ẹ̀bọ́yẹmọjá.
Egungun Lebe lẹ́wọ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sún mẹ́yìn lójú agbo yẹn jẹ́ káwọn tó wà lórí ìjókòó ríran eégún yẹn wò. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sún mẹ́yìn ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ àwọn tá a dúró bẹ̀yẹn ẹ kúrò lójú agbo jẹ́ káwọn èèyàn rí bí wọ́n eégún. Ṣèbá ìrẹ́ mọ́ ọ̀sẹ̀ jáde. Ẹ̀yọ́ rẹ̀ fún ẹ̀wò rẹ̀ fúnra yín ni. Ẹ jẹ́ kí wọ́n máa yín wò náà. Lẹ́wọ̀sà. Chief Agbábíàká Oníkòyí Ọjà of Lagos. Ẹ káàbọ̀ sáré wa. Gbogbo èèyàn ló fẹ́ ká bẹ̀rẹ̀ ẹ̀kú àti onífòògùn wọn bá àgbà torí pamọ́sọ̀tò. Oníkòyí Ọjà of Lagos. Ọmọ akófò wá wájú wá wá ẹlẹ́gbàdì ọmọ lórí ogun. Ìkòwé ìdúrógun ó ti di àṣọrógun ọyọ ọmọ lòún kọ́ra bí aṣọ ìṣòro bí ọmọ tẹ̀wé rè. Ọmọ àrùn tí sálábì ìṣòro kò bá lábàá lẹ́nu kọ́ ọ́nà ilé aláàbá fún ìlú 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 àmọ́ tẹ̀lẹ́sì. Ẹbí aláàmọ́ ní ẹgbẹ́ dúró rẹ̀ rẹ̀ ìjọba dúró ẹgbẹ́ mú lẹ́fẹ̀ẹ́ rẹ̀ ìlú sí. Egungun owó la ní láti ìlú Ìgbẹ́sà kí wọ́n máa súnmọ́ tòsí. Ó ti àkúnlẹ̀ ni mo gbé. Bọ́lá mú. Egun ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀. Alágbá ọ̀jẹ̀ bí o. Máa ní ẹ máa rìn o. Ṣé òun náà ò fẹ́ o? Ẹ má sùn o. Egungun ọmọ Ṣègilọ lálẹ́ wò ó. Orí jíjẹ́ gbogbo ikú ló lè máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Egungun ọmọ Ṣàkínlọ́lá àgbà àṣekọ́kọ́ bí owó ìkọ́sọ́ tó wà láwọn onímọ̀ ló ṣe fún ìjà èsì. Ìṣẹ́jú méjì ló kù péré, wọ́n ti ṣe ọ̀jẹ̀ bàbá.
Yes,